Òfin tún ti de àwọn òṣèré sinimá àgbéléwò Nollywood lórílẹ̀‐èdè Nàìjíríà. Níbi ìpàdé ìfọwọ́sowọ́pọ̀ àwọn olùkópa lórílẹ̀‐èdè Nàìjíríà lórí ẹ̀fúùfù Nollywood, èyí tí kò fààyè gba èéfín tó wáyé ní ìlú Enugu lọ́jọ́rú, ní olùdarí àgbà àti alákòóso ìgbìmọ̀ tó ń ṣàkóso fíìmù àti fídíò, ìyẹn Ọ̀gbẹ́ni Shaibu Hussaini, ti ṣe àfihàn pé ìjọba àpapọ̀ ti fọwọ́ sí fífi òfin de ìkíní, ògùn owó ṣíṣe; èkejì, mímu sìgá; ẹ̀kẹta, ìbáraẹnilòpọ̀ sínú àwọn sinimá àgbéléwò Nollywood ní orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn olùṣelọ́pọ̀, adarí àti àwọn òṣèré sinimá Nollywood jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú àwọn aṣáájú àti àwọn àjọ ilé-iṣẹ́ fíìmù lóríṣiríṣi ló péjú-pésẹ̀ síbi ayẹyẹ náà tí àwọn NFVCB ṣe agbátẹrù ẹ̀. Ìròyìn náà jẹ́ kó di mímọ̀ pé Mínísítà fún Iṣẹ́ Ọnà, Àṣà àti Ọrọ̀ Ajé Àtinúdá, ìyẹn Hannatu Musawa, ti fọwọ́ sí fífi òfin de ògùn owó ṣíṣe, ìpànìyàn, ìrúbọ, tábà fífín tàbí àwọn ọjà tábà pẹ̀lú ìbáraẹnilòpọ̀ èyí tí wọ́n máa ń ṣe nínú àwọn fíìmù sinimá àgbéléwò. Ó sọ síwájú sí i pé ètò ìfọ̀mọ́ náà wà ní ìgbìyànjú láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn olùkópa lórí ewu tó wà nínú mímu sìgá àti ṣíṣe gbogbo àwọn ohun tí wọ́n fòfin dè ní orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ Actors Guild ti orílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn Ọ̀gbẹ́ni Emeka Rollas, ti sọ pé òun yóò ṣe ìpàdé pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ láti jíròrò lórí ọ̀nà tí wọn yóò gbé ìlànà tí ìjọba àpapọ̀ ṣe gbà lórí àwọn ohun tí wọ́n fi òfin dè. Títí dìgbà míì tí wọ́n tún bá mú ìròyìn yìí wá sí etí ìgbọ́ yín, orúkọ tèmi ni Agnes Olúwatósìn láti ìkànnì Jígí Alára.